ọmọ Oòduà ni mí. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí níbikíbi tẹ́tí ń gbọ́ mi tẹ́tí ń wò mí. Ẹni tí ń ṣe ọjọ́ ajé gbogbo ara jẹjẹun. Ọ̀sẹ̀ yá sàn wá. Òòrùn ń ràn níbòmíì, òjò ń rọ̀ níbòmíì. Àtòrùn àtòjò kò sí tó máa gbòdì lára gbogbo wa nínú méjèèjì. Elédùmarè á jẹ́ kó rí fún wa gẹ́gẹ́ bá ṣe ń fẹ́ kó rí. Ó ṣe lè wò kó lé tó kò ní lé mọ́ wa. Àárí tí wàá ṣe ọ̀nà ńlá fún wa. Ojú ò ní tì wá. Nǹkan táyé wa tọ́jú sí wa lọ́wọ́ wọn ní béèrè ẹ̀ lọ́wọ́ wa. Àwa ní taṣọ àgbà mọ́lẹ̀ ayé òde ní fẹ́ gbà fún wa lóúnjẹ jẹ. Ẹni àrídùnnú l'Elédùmarè máa ṣe wá. Mo tún dé láti wá bá wa sọ àwọn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta kan. Mi ò ní pẹ́ rárá, màá ṣe ní kọ́mọ́kóbó ní ṣókí. Gbogbo a rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ Ibrahim Traore ló kàn gba gbogbo ayé kan. Òun lọmọdé ń sọ, òun làgbà ń sọ. Ojú tó ní kálukú dẹ̀ fi ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nǹkan tó ń ṣe yẹn ó táwọn ẹlòmíì lọ́rùn. Nǹkan tó ń ṣe kò táwọn ẹlòmíì lọ́rùn. Ọ̀tí mo mọ̀ pé gbogbo alálẹ́rìí ọkàn. Mo dẹ̀ nígbàgbọ́ pé àwa tó tẹ́ lọ́rùn àpọ̀jù àwọn tí ò tẹ́ lọ́rùn lọ. Èmi ò dẹ̀ ní kẹ́yìn síbi táyé kọjú sí. Àwọn tí wọ́n ń fi ọwọ́ ọlá gbani lójú, tí wọ́n ń rẹ́ni jẹ, tí wọ́n dẹ̀ fi yàn wá páwọn ń rẹ́ wa jẹ, irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ò ní tẹ́ lọ́rùn. Gbogbo gúdúgúdú méje yàyà mẹ́fà tí Ibrahim Traore tó ń ṣe nílùú Burkina Faso. Irú àwọn olórí tá à ń wá nílẹ̀ adúláwọ̀ nìyẹn. Ẹlòmíà ní mélòó ni Burkina Faso? Pé Burkina Faso ìlú kékeré ni. Òun ló ṣe ń rí nǹkan tó ń ṣe yẹn ló ṣe ń rí ṣe. Ìwọ tán fi nǹkan kékeré tán fi dán ẹ wò tó bá bẹ jẹ, ṣó fẹ́ gbé ńlá lé ẹ lọ́wọ́ ni. Àwa Yorùbá la máa ń pa òwe pé ibi pẹlẹbẹ báyìí la ti ń mọ̀lẹ̀ jẹ. Ìwọ tó máa tún nǹkan ńlá ṣe tó máa fi kékeré dán ẹ wò wá ṣe bó ṣe yẹ kó ṣe. Ẹ má yẹ ká máa bẹnu àtẹ́lu nǹkan tó dáa, ẹ jẹ́ ká máa gbórin. Tí èèyàn bá ń ṣe nǹkan tó dáa, ẹ jẹ́ ká máa yìn wọ́n kán bá lè máa ṣe sí. Irú olórí tá à ń wá nílẹ̀ adúláwọ̀ ni Ibrahim Traore. Tí ó bẹ̀rù ẹnikẹ́ni, tí ò fi ìfẹ́ ara ẹ̀ síwájú ìfẹ́ orílẹ̀-èdè ẹ̀. Ìṣòro táwọn olórí wa ní nìyẹn. Ìfẹ́ tara wọn ló fi ń síwájú ìfẹ́ àwa orílẹ̀-èdè tá yàn wọ́n sípò. Mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ̀n. Wọ́n dẹ̀ ti gbàgbé pé kò sí bẹ́ẹ̀ dá ṣe fẹ́ pẹ́ tó ń lé ayé yìí, ìjọ kan ó máa wọlé sùn náà ni. Gbogbo wàhálà kòókòó, gbogbo oríṣiríṣi nǹkan tá a wá ń ṣe, níbo la fẹ́ fi sí? Tẹ́lẹ̀dùmarè bá ló yá, ó yá náà nìyẹn. Kò sẹ́dá kankan tó lè dá dúró. Eléyìí ni wọn kì í rò. Ṣùgbọ́n Ibrahim ó fi ara ẹ̀ sílẹ̀ fún lu ẹ̀ pé nǹkan tó bá máa ti bẹ̀ jáde. Ẹ wo gba àwọn ìgbésẹ̀ tó ń gbé. Láti ìgbà tá ti gba òmìnira ní gbogbo ilẹ̀ adúláwọ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí, inú dè láyé wa. Kò sílùú kankan tó lómìnira. Torí àwọn ọ̀gá tán fún wa lómìnira náà yìí ń pàṣẹ láwọn ìlú wa. Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, wọ́n ní tán bá fi àgbò fún eégún, wọ́n máa ń fokùn ẹlẹ̀ ni. Àwọn eléyìí ò fokùn ẹlẹ̀ o. Wọ́n fẹ́ jẹ́ pa ráúráú ni, wọ́n fẹ́ jẹ́ dọjọ́ ọkú dọjọ́ alẹ́ ni. Bí ìran kan ṣe kú tí ìran míì ń bọ́ síbẹ̀, ìran yẹn náà tún kọ̀ntínú, wọ́n tún tẹ̀síwájú lórí ẹ̀. A dẹ̀ káwọ́ gbéra, ẹ̀rù ń bà wá. Nǹkan tó dẹ̀ fà ó pọ̀ rẹpẹtẹ. Àwọn nǹkan tó fà á tó fi jẹ́ pé àwọn olórí wa ń káwọ́ gbéra ní pé wọ́n ti ṣe nǹkan àṣírí sí wọn lọ́wọ́. Wọ́n ti jẹ dòdò, ẹnu wọn ò gba òdodo mọ́. Òun ló fi máa ń da kó jẹ́ pé gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tẹ́dà bá ń gbé láyé kó máa ro ọjọ́ iwájú, kó máa ro ọjọ́ ọ̀la. Kó tó ṣe nǹkan, kí nǹkan tó bá fẹ́ ṣe láyé kọ́kọ́ rò pé nǹkan tí mo fẹ́ ṣe yìí o, kí ni dáadáa bẹ́ o, kí ni aburú bẹ́ o. Ṣé dáadáa bẹ́ ṣó pọ̀ já aburú bẹ́ lọ o.
tí n bá ṣe báyìí kí ló máa tẹ̀yìn ẹ̀ jáde o, tí mi ò bá ṣe kí ló máa tẹ̀yìn ẹ̀ jáde. Àròjinlẹ̀ gbọ́dọ̀ máa wà fún gbogbo nǹkan kí nǹkan tẹ̀dá bá ń ṣe. Tó bá dẹ̀ ti ń ṣe, wàá fi sọ Ọlọ́run lé Elédùmarè pé nǹkan tí mo fẹ́ ṣe yìí o, ẹ bá mi lọ́wọ́ sí, ẹ tì mí lẹ́yìn o, ẹ jẹ́ kí n ṣe àṣe àti àṣeyọrí lórí ẹ̀ o. Ẹ má máa wá ọrọ̀ tipátipá, ẹ má jẹ́ ká máa wá ọlá tìpátìkúùkù. Ìfọ̀kànbalẹ̀ òun ló ṣe pàtàkì jù láyé. Mo fẹ́ dogún, mo fẹ́ dọ́gbọ̀n, ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ká kó sọ́wọ́. Òun ló fi fa tó fi ní gbogbo àwọn amúnisìn tí wọ́n mú lú òun sìn, ó kọ́kọ́ yọwọ́ gbogbo wọn kúrò láwo. Tí ò rọrùn fáwọn olórí, ọ̀pọ̀lọpọ̀ olórí nílẹ̀ adúláwọ̀ láti ṣe, torí wọ́n ti ṣe nǹkan àṣírí sáwọn òyìnbó yìí lọ́wọ́. Tẹ́rù fi ń bá wọn pé tí n bá gbégbésẹ̀ báyìí, ṣé wọn ò ní dojúkọ mí, ṣé wọn ò ní tú àṣírí mi. Wọ́n dà mọ̀ pé ó rọrùn fún wọn láti lé wọn kúrò ńpò. Àìmọye orílẹ̀-èdè Áfíríkà tán ti yọ olórí ibẹ̀ kúrò, tí wọ́n dẹ̀ fẹ́ tán fi ń rọ́pò ẹ̀. Sórí gbogbo kínní ló dẹ̀ ń bá àwọn tó yẹ pé orí ipò náà fẹ́ kú sí, ó ń bà wọ́n lẹ́rù. But Ibrahim Traoré kò láṣìírí síyàn kankan lọ́wọ́. Ó dẹ̀ wò pé ìtẹ́ jẹ nínú nǹkan wa tó náà, díẹ̀ tó nù nǹkan ní nǹkan náà máa ń sọ. Ẹ dẹ̀ fẹ́ jẹ wá pa. Ó dẹ̀ yọ ọwọ́ gbogbo wọn láwo. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìlú ẹ̀ débi pé wọ́n á ń gbìmọ̀ láti pa. Wọn ò dẹ̀ ní orí pa, Ọlọ́run Ọba Elédùmarè ní fún wọn ṣe. Torí àwòkọ́ṣe rere tó máa jẹ́ fún àwọn olórí míì náà tán ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń dìde nílẹ̀ adúláwọ̀. Wọ́n dẹ̀ mú wá sí, wọ́n mú wá sí. Àdẹ̀ rí nǹkan kan ṣe sí. Wọ́n ń bàlú wa jẹ́, wọ́n fi ń tún ìlú tí wọ́n ṣe. Àwọn olórí ta dẹ̀ níbẹ̀ náà wọ́n kàn ń wò. Òun ló máa ń sún mi débi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa, orílẹ̀‐èdè Nàìjíríà. A yan àwọn èèyàn sípò pé kí wọ́n lọ ṣe iṣẹ́ ìlú, kí wọ́n lọ ṣe iṣẹ́ tí a rán wọn, kí wọ́n lọ bá wa tún ìlú wa ṣe. Àwa la fi bó wa yan wọn o. Àwọn owó orí ta dẹ̀ tún dá àtún wa kó lé wọn lọ́wọ́. Pé àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe o, ẹ gba àwọn owó yìí, ẹ máa bá wa fi ṣe. Ṣùgbọ́n níbi tí wọ́n ti dà wá láàmú dé, tí wọ́n ti po ọpọlọ wa pọ̀ dé, tó bá wá ṣe àwọn nǹkan náà, a máa wá rí nírìí bíi pé wọ́n ń ṣe wá lóore ni, wọ́n ń ṣe wá láàánú ni, pé wọ́n ń ṣe àǹfààní fún wa. Àwa dẹ̀ la yàn wọ́n síbẹ̀, la gbéṣẹ́ lé wọn lọ́wọ́, owó tó máa fi ṣe àwa la fún wọn, kò ń ṣe owó àpò ara wọn náà fẹ́ fi ṣe o. Àpẹẹrẹ kékeré irú ẹ̀ ni pé tán bá mú náà lọ́nsìn tí náà bá dé, àdẹ̀ máa pariwo ní wàá máa dùn. Kí ló ń dùn wá nú? Oṣooṣù là ń san owó náà tá ń lò. Ṣọ́fẹ̀ náà ń fún wa náà ni. Àwọn ìlú tán ti ń fún wọn níná gan lọ́fẹ̀ẹ́, tán bá mú náà lọ wàhálà dé. Tán bá mú náà lọ ìjọba wọn ò ní lè sùn, kò ní lè wo títí tí náà máa fi padà. Irú àwọn nǹkan táwọn ìjọba máa ń lò tán fi ń ṣe campaign tí wọn nìyẹn, kò ń ṣọ̀dọ̀ tiwa. Àwọn amúnádé a máa pariwo, wọ́n bá wa ṣe ọ̀nà àdúgbò wa, inú wa máa dùn pé kíníkan. Ní ká má kí wọn, ká má yìn wọn tán bá ṣe nǹkan tó dáa. Tí wọn bá ṣe nǹkan tó dáa, kì í yìn. But ní máa rí nírìí bíi pé bóyá owó àpò ara wọn ni wọ́n fi ń ṣe, kò ń ṣòwò ara wọn náà fi ń ṣe o. Owó wa ni wọ́n fi ń tún ṣe, owó àbú wa náà fi ń ṣe àbú lálejò. So àwa tí ò yé, ẹ jẹ́ kó yé wa. Gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wa yẹn, nǹkan tí wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe òun náà ń ṣe. Ṣùgbọ́n nǹkan tó fà á tí wọ́n fi kí ń ṣe ni pé kò sí búra tó kò sí búra tó pé tó yẹ. Ká ní búra tó pé tó yẹ ni kò ní máa lọ bó ṣe ń lọ yẹn. Kò sígbàkigbà tí èmi máa wá sórí atẹ́gùn tí mi ò ní sọ̀rọ̀ nípa ààbò. Ẹ̀mọ̀pọ̀rọ̀ ààbò yẹn gangan òun ló jẹ mí lógún jù. Nǹkan kí nǹkan tó kù tí mo bá mú mọ́, a kàn fi ń kọ́ra lọ́gbọ́n sí náà ni. Bọ̀ lórí ààbò yẹn, ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Mo ti ń sọ tipẹ́tipẹ́, tí ojú bá ti rí nǹkan kí nǹkan tó lè dà wá láàmú, tó lè dá wa lásìlẹ̀ nílùú, tó lè pa wá lára, ẹ jẹ́ kí ẹnu wa kó sọ. Tí ojú bá rí, ẹ jẹ́ kí ẹnu kó sọ. Tí etí bá gbọ́, ẹ jẹ́ kí ẹnu kó sọ fáwọn tó yẹ ká sọ fún.
mo dẹ̀ máa ń sọ fún wa pé ẹlòmíì ẹ̀rù máa ń bà torí báwọn ọlọ́pàá wa ṣe máa ń ṣe ń gbà míì lórí kán máa gbẹ̀dì fáláre kó jẹ́ pé wọ́n tó mú ọ̀rọ̀ wá wọ́n á tún fẹ́ dì ẹ́ mọ́lẹ̀ pé kí láàrí dájú ń bo ló ti gbọ́ igbá kan àwo kan àbí òkè afẹ́ lọ síbẹ̀ o ó yà wọ́n ló wá sọ o ó yà mú owó mọ́tò wa o mú owó epo wá tá a máa fi gbé mọ́tò lọ o gbogbo orun kìíní ó máa ń jẹ́ káwọn èèyàn fẹ́ fà sẹ́yìn láti lọ máa fún àwọn ọlọ́pàá ní àwọn ìròyìn tó yẹ kí wọ́n mọ̀ ṣùgbọ́n gbogbo àná la mọ̀ yín pé mo ní ambassador fún gbogbo OPC lápapọ̀ ní mí gbogbo adẹ̀ la mọ̀ yín pé kò sí ká tó rin bí ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá o ká tó rin bí àdúgbò 2 sí 3 kan a máa rí àwọn ọmọ OPC kan bá àrò OPC reform tí ń bẹ̀ ni àárí OPC Gani àrígbá ara oríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo wa ṣáà wà ń bẹ̀ ẹnikẹ́ni tó bá súnmọ́ yín ẹ súnmọ́ kẹ́ fi ìròyìn yẹn kẹ́ fi tó wọn létí àwọn á nígboyà láti lọ bá wọn ọlọ́pàá sọ̀rọ̀ àbí láti lọ síbẹ̀ láti lọ ṣe nǹkan kí nǹkan tó yẹ kán ṣe torí a máa ń bá àwọn ọlọ́pàá náà ṣiṣẹ́ àwọn bòmíì wà tó jẹ́ pé tọ́lọ́pàá bá fẹ́ lọ a máa tẹ̀lé wọn àjọ máa wọ ọbẹ̀ ni àwa gan la máa ṣíwájú a máa lọ kó wọn jáde là ń kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ṣe tó bá jẹ́ pé ó gba ká dá lọ ká lọ ṣe ká dẹ̀ wá kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ à lọ ṣe à dẹ̀ wá kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ èyí tó bá dẹ̀ yẹ ká fi tó ọlọ́pàá létí ká jọ lọ síbẹ̀ à fi tó ọlọ́pàá létí so ẹ má bẹ̀rù ẹ má mikàn láti mú ìròyìn wá fún OPC reformed níbikíbi tí zone wa bá ti wà tẹ bá ti rí nǹkan kí nǹkan tẹ rò pé ó lè da ìlú láàmú tó lè dá wàhálà sílẹ̀ nílùú ẹ wá fi tó wa létí àgbégbèsè lórí ẹ àbí àwọn ajìjàngbara tó bá wà ní gbogbo agbègbè yín ẹ súnmọ́ wọn kẹ́ kàn sí wọn kẹ́ bá wọn sọ wọn á dẹ̀ gbégbèsè lórí ẹ so ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ jáde àwọn ẹni tá à ń wí wọ́n ti wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gbogbo onúgbó wa pátápátá ni wọ́n ti kún Olódùmarè nìkan ló lè gbà wá lọ́wọ́ wọn nǹkan tó dẹ̀ ní lọ́kàn àwọn ò ní lọ́kàn wọ́n ń kógun bọ̀ wọ́n dìídì kó ogun wá ni ẹ̀rí pé àyà kò wọ́n kò sí nǹkan tó le tó pé kíyàn kó ogun lọ báyàn nínú ìlú ẹ̀ ó yẹ kẹ́ máa pàdé láàrin ọ̀nà lágbèdè méjì ni bọ̀tẹ́ tó bá nígboyà tó ní àrídájú pé ogun tí mò ń lọ jà mo fẹ́ ṣe máa ṣe ogun yìí ló máa ń kógun lọ báyàn so ẹ jẹ́ ká ní lọ́kàn pé tá bá ti rí nǹkan kí nǹkan tó lè ṣe àbùkù fún ètò ààbò ilẹ̀ wa ká tètè sọ̀rọ̀ ó dẹ̀ nítorí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tán wà ní òkè òkun tán wà lẹ́yìn odi òṣèkí fẹ́ wálé torí ọ̀rọ̀ ààbò yìí wọ́n ní tá bá rí ẹnikẹ́ni tó fẹ́ wálé tẹ́rù ń bà ẹ kàn sí wa nínú OPC reformed a máa ń gba irú iṣẹ́ báyìí ṣe àtijọ́ tẹ bá ti fẹ́ dá ẹsẹ̀ wọnú ìlú Nàìjíríà láti máa retí yín bẹ́ẹ̀ ṣe ń dé àwa la máa tẹ́wọ́ gbà yín gbogbo ọjọ́ kọjọ́ tẹ bá fẹ́ lò nílùú Nàìjíríà a máa wà pẹ̀lú yín ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ni ẹ̀ ń sùn ẹ̀ ń jí ni ẹ̀ máa rí wa ni títí tẹ máa fi kúrò ń bẹ̀ tẹ máa fi padà sílùú tẹ ti wá so ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08035013600 lẹ́ẹ̀kan sí 0 8 0 ẹ̀ta 5 0 1 ẹ̀ta ẹ̀fà 0 àti 0 08035013600 lórí WhatsApp ní kẹ́ fi bá wa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ WhatsApp ní kẹ́ fi kàn sí wa orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Dáre Adésopé tí mo jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ OPC reform jákèjádò gbogbo àgbáyé táwọn èèyàn máa ń pè mí ní ìmọ́lẹ̀ Oòduà tí mo dẹ̀ jẹ́ ambassador fún gbogbo OPC lápapọ̀ Oòduà gbè wá o ẹ ṣé.